wọ́n ní tipẹ́ wọ́n ti ń jíṣẹ́ bọ́ kì í ṣàná ilẹ̀ kíkà. Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim amin. Olúwa adúpẹ́ fún wa Ọlọ́run, ayé ìwọ Ọlọ́run, àmọ́ lóore pa tó wà ń bí lénìí níjẹjọ là ń kórí ijọ́ mẹ́jọ ọ̀hún tó ní a tún wà ní ìlú ní Ọlọ́run adúpẹ́ fún ọ. Ọlọ́run adúpẹ́ fún ọ. Ọlọ́run adúpẹ́ fún ọ. Ọlọ́run bá wa tọ́jú gbogbo àwọn àlùfáà wa tí ń bẹ lálùkìyàmà bẹ̀rẹ̀ látòrí àfáà àgbà Sheikh Tajul Adabi rahimahullah èdè rí gbogbo àwọn ọmọ kéwù wọn pátá Ọlọ́run bá kẹ́ ogun wọn. Bàbá wa Lájí àgbà ní, bàbá wa wọ́n sí àgbáyé ní, gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ àwọn òkú ẹnìkọ̀ọ̀kan wa náà Ọlọ́run bá kẹ́ wọn, bá gẹ̀ wọn, bá wa yáàfin wọn fún Ànábì Muhammad. Bàbá wọlá lọ́wọ́ bá lúlọ́rin Ọlọ́run bá ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́, Ọlọ́run má bà wọn nínú jẹ́, Ọlọ́run má dà wọn lọ́kàn rú, Ọlọ́run má bàlújẹ́ mọ́ wọn lérí, Ọlọ́run má bànú ilé tí wọn gangan jẹ́ Ọlọ́run. Ọlá la ilaha illallah. Ọlá àwọn tí bàbá wa ọba Ìlọrin ló lé fún dàpọ̀ Ọlọ́run fìlú láyàbalẹ̀ fún bàbá, mọ́sà fi bàbá wa ọba Ìlọrin náà láyàbalẹ̀ fún ìlú. Ọlá la ilaha illallah. Ó gbọ́ àwọn báńgbọ́lá bàbá wa ọba Ìlọrin, bàbá wa ìmáàmù àgbà, bàbá wa Muhammadu, bàbá wa ìmáàmù Gàmbàrí, àfáà wa Jánásì, àfáà wa Fàrọ́bàná, gbogbo wọn pátá èdèrí àwọn balógun látọ̀dọ̀ balógun Ajíkòbí ní, Gàmbàrí ní, Alánàmú ní, balógun Fúlàní ní, gbogbo àwọn mọ́gàjí àwọn Dáúdù Ọlọ́run bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlá la ilaha illallah. Ojúlé kọ̀ọ̀kan nílùú Ìlọrin yìí tí ń jójúlé àwọn àlùfáà pátápátá àtòjúlé kọ̀ọ̀kan táwọn tí ń gbọ́n táwọn àlùfáà wí ń wà tí wọ́n sì ń mú lò Ọlọ́run bá ṣe dáadáa fún wa. Òkú àlùbá Ọlọ́run má lẹ̀ mọ́ wọn bẹ̀. Ọlá la ilaha illallah. Ọlọ́run bá dúpẹ́ fún gbogbo àwọn ẹlẹ́bùn lórí ètò Asahabul Janna ní Diamond 88.7 FM, your shiny supreme station. Ọlọ́run bá dúpẹ́ fún wọn. Ọlá la ilaha illallah. Bàbá wa ẹnjìnìà Kalẹ́kàwú Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Bàbá Sanadé Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Abdulrasheed trader dealer Ọlọ́run bá ṣe dáadáa fún. Táyé Jíwá Ilépo Ọlọ́run bá ṣe dáadáa fún. Alájẹ Èrè Ọlá Ilépo Ọlọ́run bá ṣe dáadáa fún. Wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ dákun Ọlọ́run bá wa ṣàánú ẹnì kọ̀ọ̀kan wọn. Tajudeen ambassador Tajudeen Ọlẹ́sìn Ọlọ́run bá pẹ̀lú ẹ̀ bá ṣe dáadáa fún. Ìyàwó Halima Adélọ́dún Ajíkòbí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àti gbogbo ẹ̀ títún rò pé ó yẹ káwa náà náwó títí bẹ́ẹ̀ náà níyàn wọn lọ́ba ṣe dáadáa fún wọn. Gbogbo etí tí wọ́n ń gbé tó Asahabul Janna Ọlọ́run pa yín lẹ́kún. Gbogbo bí yóò tẹ́ lé wa òṣìṣẹ́ ni, òǹtajà ni, òǹrajà ni, wọ́n jòkó ń bì kan ni, Ọlọ́run ò inú ilé kọ̀ọ̀kan ìyá wa oníyè pẹ̀lú kele rú, ìyá wa ní aláyé, gbogbo àwọn ìyá dáadáa nídìí sí, gbogbo àwọn sànmọ́bí Ọlọ́run mọ́sá ṣe dáadáa fún kálukú yín. La ilaha illallah. Àfáà wa Islam ẹ̀ sálámù sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun àfáwọlẹ̀ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali Ali Imam Goni Apano Kasegi Ewa Islam Zainul Abidin. Ohun àfáwọlẹ̀ gbọ́ ni àfáwọlẹ̀ wọn jẹ́ máa rí báńkì la ilaha illallah. Ọ̀rọ̀ wọlé ní kò sí tí ó kù tí Nàìjíríà ń retí báyìí. Àánú Ọlọ́run, àlékún àánú Ọlọ́run. Sáànú Ọlọ́run náà ló mú dání dìsìn. Oòrùn òsìpò wọn ọ̀ràn mọ́. Òjò òsìpò wọn ọ̀rọ̀ mọ́ lásìkò ẹ̀. Ọyẹ́ òpó wọn ò mú mọ́ lásìkò ẹ̀. Ooru òpó wọn ò ṣiṣẹ́ mọ́ lásìkò ẹ̀. Òṣùpá òpó wọn ò yọ ọba dásìkò rẹ̀. Ẹ wo ọjọ́ tọ́lọ́run ti to ètò nìkalẹ̀. Àfáà wa Islam. Ètò ọ̀dàrú máa lọ́wọ́. Ètò ọ̀dàrú máa lọ́wọ́. Kò sì ní dàrú. Ètò ń jẹ́ tó ọ̀dàrú máa wọn ìjọba wa lọ́wọ́ àwọn aláṣẹ Nàìjíríà, àwọn ìjọba Nàìjíríà, gbogbo àwọn tá a fi sídìí nǹkan kan. Nàìjíríà ìwọ wà ń di epo mínísítà ni ọ́, ìwọ wà ń di ọ̀nà mínísítà ni ọ́, bóòlù ọ̀nà ó sì máa dá mínísítà ni ọ́. Àfáà wa Islam bẹ́ẹ̀ yẹn bá ń lọ Èkó tó bá gbéra tó bá dé Ògbómọ̀ṣọ́ ó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ rìn ni o, torí pé ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí tẹ́ ìjà sọ̀yọ́ àfikọ́lọ́ wọn ṣàánú èèyàn, wọ́n ń lé yẹn ń bẹ̀ wọn pẹ̀lú ìbọn ọ̀sẹ̀lẹ̀ o, ẹ lè sáré torí kò dáa, wọ́n ọ̀rọ̀ pé ẹ dúró ni ẹ̀yin náà ó sì dúró bẹ́ẹ̀ lẹ́sàárì ẹ̀ lásìdẹ́ntì. wọ́n sì ti ń sí ọ̀nà náà sí yóò fẹ́ tọdún mẹ́ta. ọdún mẹ́ta kí ni a ní. Wọ́n ti wá ń sọ̀nà yìí, ìjọba Nàìjíríà
Ọlọ́run nìkan ló mọ̀ bí ó ti ṣe yín jọ́ kíyámà wọ́n ti ń ṣe ọ̀nà Ọ̀yọ́ yìí nísìnyí àfáà ìwà Islam kì í sọ̀rọ̀ ọdún 10. torí àwọn bàbá kan ti kọ́kọ́ lọ ọdún 8 bẹ́ẹ̀ nígbà wọn fi lélẹ̀ àwọn ti lọ wọn. àwọn ti lọ tiwọn. bàbá mi ti tún lọ. bàbá mi tún lọ. bàbá mi lọ wà ń bẹ́ẹ̀. bàbá mi lọ wà ń bẹ́ẹ̀. lérí ọ̀nà kan yẹn. lérí ọ̀nà kan ṣoṣo yìí tó yẹ kí wọ́n ti parí. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ń bọ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ láti Ìlọrin tẹ wá d'Ògbómọ̀ṣọ́ wọ́n bá yẹ pé ẹgbàá tààrà ẹ wá dé àdúgbò kan tán kì í ta kí àbí ta wọ́n ṣe kíní bíríìjì kan síbẹ̀ ẹ wo ẹjọ́ wọ́n ti ṣe kalẹ̀ síbẹ̀ nísìn wọ́n kọ́ orin síbẹ̀ àfa ọdún 3 wọn ò sí tí wọn ó sì pẹ̀lú orin wọ́n tẹ̀ tún wá ṣe nísìn wọ́n wá tún wá gbé ká báyìí nísìn òun tún wá ń bẹ́ẹ̀ ìtún lọ́dún bíi 2 3 lọ báyìí ṣé iṣẹ́ náà sì ni mínísítà kan nísìn bẹ́ẹ̀ díẹ̀. ẹ jẹ́ pípẹ́ kan wuyà wọ́n fi ń kówó mi ni. wọ́n fi ń kówó jẹ ni ojú báwọn lọ. bẹ́ẹ̀ ni náà bá tún dé alóhùn náà tún àwọn ọdún. èèyàn ṣe pé à ń ṣe nǹkan tá a rí ṣe yọrí. látijọ́ yìí tí èsì kún òkú rẹ̀ kalẹ̀. ẹ sì lẹ́ni ẹ fi síbẹ̀ tí ń jẹ́ mínísítà ẹlẹ́ni ẹ fi í bẹ́ẹ̀. ṣé mínísítà tẹ̀ ń dá akọ ni àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ nínú Nàìjíríà àwọn ò lóko wọ́n sì fẹ́ẹ́ ju àwọn tó lóko lọ. àfáàyè wàsálàmù ẹ̀ ń wí bẹ́ẹ̀ ni àwọn ọmọ àwọn aláṣẹ wọ̀nyí iléèwé tí wọ́n wà iṣẹ́ ti wà ńlẹ̀ fún wọn ọmọ àwa tálíkà ló jáde ọdún 4 ọdún 5 ọdún 6 ọdún 7 ọdún 7. ìbẹ́ ni tí bá tún ṣiṣẹ́ nu àwọn àmì òṣìṣẹ́ wọ́n sì ń gbowó. wọ́n sì ń gbowó nínú àwọn nínú wọn. wájú Ọlọ́run nǹkan bẹ́ẹ̀ nísì à ń dákọ Dangote nísì ọ̀rọ̀ epo sì tún lè dìjà àwọn kan láwọn ọmọ lọ kó látòkèrè ni àrà tẹ́lẹ̀ yìí mọ́ kí ló tún dé tí ẹ̀ tún fi ra tiẹ̀ mọ́. ẹ tètè gbọ́ra yín amọ̀ tí ń bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ ń ṣe wá. ẹ̀yin náà lẹ́ ń dààmú ọmọ Nàìjíríà ẹ̀yin lẹ́ ń fìyà jẹ ọmọ Nàìjíríà. ìjọ tóun gbé tiẹ̀ kalẹ̀ pé wọ́n mọ̀ ṣe léyìn ní ìsìnkú òun ṣe kalẹ̀ iye báyìí lòun ṣe iṣẹ́ di pé tí ò tún rọrùn mọ́. àbíjọ́ tó bẹ́ẹ̀ ṣe ẹ̀ sọ pé no ọ̀gbọ̀dọ̀ ṣe ẹ wá jẹ́ ó ṣe é tán epo wa da ń dá gbogbo ẹ̀ tún wá ní rárá ẹ̀ tún ra tiẹ̀ mọ́. ọ̀dà àtún wá gbọ́ yòó na tiẹ̀ náà tún wá lọ́rọ̀ kan nù iṣẹ́ jẹ́ gbogbo nǹkan tiẹ̀ ní mọ̀ wọ́n. tiẹ̀ tún nù. ṣé símẹ́ǹtì ṣe rà Dangote yìí náà. fúláwà ṣe rà ní. àwọn spáàgì yìí kankan wọ̀ náà ní wọ̀ yìí náà ní. wọ̀kan yìí náà ní. ẹnu tí ò ní Nàìjíríà yìí ní tẹ̀ ní bókọ rẹ̀ ń bẹ atẹ́gùn ni atẹ́gùn tí ń fẹ́ òun nìkan lẹ̀ ní bókọ rẹ̀ níbi ilẹ̀ níbi Dangote lára rẹ̀ gbogbo nǹkan etí ẹ̀ kan ti ṣe dẹ́. ẹ sì ń kírun. ẹ̀yin tẹ̀ tún wá nítọ̀ ọ̀dà àrà tiẹ̀ náà máa tún wọn lọ ní òkè bóun ti yín jẹ́. bóun ti yín tún jẹ́. ẹ gbọ́ra yín yẹ ẹ ń gbọ́ àwọn akóra wọn lọ ilé ẹjọ́ lérí kíni. lérí kíni lérí bẹ́ẹ̀ ti ṣe wáyé náà. ebi sì ń pàdú. ẹ wá lọ òròjọ́ òsì ní kóòtù. tàtà lọ bá yín ó yẹ kí wọ́n lé wọn jáde ní. ó yẹ kí wọ́n nà wọ́n. àwọn tí wọ́n kó wọn lọ bá náà nǹkan. kí wọ́n fagbádá kọ́ sí àkómi òṣùbù nù wọn. ẹ wá ní ẹ̀mí ó ti lọ ilé ẹjọ́ ń bẹ́ẹ̀ tí ijó tún nù. ijó tún ní ìlú tún dá. ijó tún tó parí. ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí Ọlọ́run la fi sọ páànù lọ́kàn àníṣe èèyàn pààyàn ẹ̀ tún wá ní ẹ̀ ń ṣe investigation ẹ bá èèyàn lọ́wọ́ ẹ̀ tó kún ní wájú ẹ̀ yìí ẹ̀ tún wá ní à ń ṣe investigation. tẹ́ bá wọn wo tẹlifíṣàn wọ́n wá fi nǹkan dí lójú báyìí wọn ò ní. èyí ṣe tẹ́ ẹ fi nǹkan dí lójú. àbí kọ́ kẹ́yìn sí wọn tẹ́ ẹ sì bá wọn lọ́wọ́ ẹ̀. sórílẹ̀-èdè ni sórílẹ̀-èdè ni àánú Ọlọ́run lọ́sẹ̀kùn bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ sáájú àánú rẹ̀ wá ní o gbogbo nǹkan yín lọ́wọ́ tálíkà rẹ̀ sì fi ń kó bá tálíkà. ọwọ́ ajá sí pẹ̀yìn lẹ́ sọ pé ntọ́lọ́run wọn fẹ́ ṣe fún wa dáadáa kọ́mọ̀ sí ẹ̀yin gangan ẹ̀yin aláṣẹ Nàìjíríà lẹ́ sọ bẹ́ẹ̀. ó ti ṣe nǹkan dí náà ní ẹ̀jẹ̀ lọ́dọ̀ wa ni. àbí ẹ bá wọnú ayé kan ó ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ó ní inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim wa idha arada Allahu biqawmin su'an fala maradda lahu wa ma lahu min dunihi min wali sadaqallahu al-azim ẹ wọ ayé al-Qur'ani afẹ́ wa Suratul Ra'd ní lọ wò inna Allaha dájúdájú òun Ọlọ́run la yughayyiru ma biqawmin ní tẹ́ ń bá kọ́ máwọn ọjọ́ kan ní sọ pé èsì bẹ́ẹ̀ mọ́ ebo òun ní bẹ l'Amẹ́ríkà Ọlọ́run kan yìí ni ebo òun ní bẹ London tá à ń sá lọ tá à ń já pa lọ ebo òun náà lọ wà ń bẹ Saudi tẹ́ ń lọ dákẹ́ mọ́ ní hòtẹ́ẹ̀lì ń bẹ ìtàwá fún ẹ̀ ní ṣe. ní ṣe èyí ara mọ̀ àní rí yín Ọlọ́run kan yìí náà ní bẹ́ẹ̀. á tiẹ̀ ṣe wá rí wọn ọmọ tán náà ṣe lọ́hùn. àlọ́ kan gbé lábẹ́ ká lọ àmọ́ lábẹ́ jákàjákùn nínú àwọn aláṣẹ wa ẹ̀wọ̀n tá aláṣẹ ń wí. ẹni tó sì bí ìbáyé kó ọ̀rọ̀ Ọlọ́run náà kádàrá kálukú ẹni ọmọ tí ó lọ sí òun ò rí bi lọ. àwọn òdìkejì náà táwọn náà ń bẹ̀ ń bẹ̀ ẹ̀ ń lọ Jerúsálẹ́mù gbogbo ẹ̀ lẹ́ lọ ṣékẹ́ ẹ̀ máa fa owó mi àti mùsùlùmí àti gbogbo yín náà àti èyí tí ó ṣe pé òun tiẹ̀ lọ́lọ́run kankan òkúta lọ́lọ́run tiẹ̀ omi lọ́lọ́run tiẹ̀ àní gbogbo yín sẹ́. ẹni ọba jókòtà ní ìsìnkú kùtọ̀ pa àbí ẹni tí ń sin lọ́run kọ́lọ́run ń pa ẹni bá ti ń sin omi kómi ó gbé lọ. àbí bò ní ẹni tí ń sin rin kí ni owó kọ́ fọ lẹ́sẹ̀. kálukú ọ̀fọ̀ ọmọ tí bá ń sin àbí ẹ má sọ̀rọ̀ mi lọ. àbí
àfàwẹ̀ Islam ebọ́ ọlọ́run kan yín náà ní bẹ́ẹ̀ gbogbo olùtẹ̀ lọ gbogbo bí ẹ̀ ń kówó ọmọ Nàìjíríà lọ ebọ́ ọlọ́run kan yín náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó ní inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. àbẹ́ ọ̀gá ìní ìpadà bẹ́ẹ̀ mi bá ti ní ìmọ̀ ṣe òun náà ní ìmọ̀ ṣe. iná ní ṣe lónìí. èyí tí n bá sì ní ìní ṣe ìní ṣe. àfẹ́wọ̀ Islam òjò máa rọ̀ fún wa ìrọ̀ òòrùn máa ràn fún wa ìràn atẹ́gùn máa fẹ́ ìràn kí ló wá dé. inna Allah la yughayyiru ma bi qawmin ìní ìpadà fáwọn ọjọ́ ni. hatta yughayyiru ma bi anfusihim. hatta yughayyiru ma bi anfusihim. bẹ́ẹ̀ ni hatta yughayyiru ma bi anfusihim. Suratu Ra'd kọ́ ni. àfi tẹ́ ẹ bá fọ ara yín tẹpẹ ẹ fi orí mi mọ́. ọ̀tán sẹ́yìn àwọn ìjọba ikọ́ ń sẹ́ńkọ́ àwọn òfurufú ìdákùntà fi ní ìmọ̀ tí ń fárí ẹ̀ha. fa innal ma'azi tuzilu ni'am. bẹ́ẹ̀ bá ti rí bẹ̀rù Ọlọ́run ẹ ṣe dá torí àlejò ní dẹkùn. fa innal ma'asi tuzilu ni'am. ni'am. bẹ́ẹ̀ bá ti ṣe dẹkùn dáadáa wọ́n lọ. fadawimu alayha bishukri sẹ́kẹsẹkẹ rẹ̀ nu. ẹ̀yin tẹ́ ẹ ti ní tẹ́ ẹ rí jẹ tẹ́ ẹ nǹkan rí. mi wọ́n máa fi ń dúpẹ́. ẹ dúpẹ́ fọ́lọ́run lára ẹni tí ò ní ẹjẹ́nu tiẹ̀ ní òdùn. ní tí ọ̀kan lọ́run lẹ́sẹ̀ kan lẹ́wọ̀n wọ́n wá láwọn fi ń dúpẹ́. kí ló dé tí ẹ̀yin ṣe rìfánárì tẹ́ ẹ ṣe tán tẹ́lẹ̀ lówó bá mú kí ṣe jẹ́ pé ẹ̀yin ò lè dẹ́ ẹ lè dolo sí tẹ́ ẹ bá dẹ̀. bẹ́ẹ̀ bá dẹ̀ fún wa ẹ̀ lè dolo sí tẹ́ ẹ bá dẹ ipò yìí fún wa pé ẹ máa ra 500. irú Dangote tó yẹ pé àkàn náà lájọ jẹ́ inú wa náà lọ wà. ara wa náà ni ọ́. kí ló dé tó o ṣe tán pẹ̀lú owó rẹ̀ agbọ́ okú ti ní iná. àbí. kọ́ wá tọ̀ iye báyìí ló yẹ kí n máa ta lápèjúwe àpò kan ló yẹ kí n máa ta jálá kan. àmẹ́yìn àmọ́ ibi ọ̀rọ̀ dé yìí kò lè kọ̀ pamílà ń bí owó mi kọ̀ pamílà ẹ máa ra múrí márùn. ọ̀tán ta ni ó mú ọ sí. ọwọ́ tún gbé dé ọwọ́ ni ó tún á lé 1000. ẹ kíyèsí bàbá ẹ kíyèsí níbo lẹ kó ọ̀hún lọ. níbo lẹ ń kó lọ. ẹ sì ti ọ̀dà ẹnìkan ò lówó tó àwọn náà gbà bẹ́ẹ̀ a sì mọ̀ pé wọn nìkan kọ́ wọ́n pọ̀ lábẹ́ yín. wọ́n pọ̀ lábẹ́ rẹ̀ ń bẹ̀ wọ́n. ó kọ ni wọ́n gbé jáde ni. afẹ́ ìwà sílẹ̀. ẹ dàpọ̀ jẹ́ akéwù mi wò tiẹ̀ jí ọ̀rá yé. àánú ibi àti lọ́nu. bí a ti lọ́nu àtàyò gáyé yorùbá máa bí Ọlọ́run. ẹ̀yin bẹ́ẹ̀ bá yí padà lókù. afẹ́ ìwà sílẹ̀ àlékún àánú Ọlọ́run Ọlọ́run kò sí fún Nàìjíríà. àánú Ọlọ́run bẹ́ẹ̀ lára wa o àmọ́ kọ́ sàlékún ẹ̀ fún wa nítorí àwọn eléyìí tí wọ́n kọ́ tọ́lọ́run kọ́ alẹ́ lọ́wọ́ yìí wọn ò ráyè tiwa. ó tó kàdúrà kan o. wọn ò ráyè tiwa. ìtọ́sọ́nà Ọlọ́run kọ́ báwọn olórí wa yìí. ìdáyànù kọ́ báwọn olórí wa yìí. torí pé ìdáyà Ọlọ́run ò sí pẹ̀lú àwọn olórí Nàìjíríà. gbogbo tí ntasi ló ń dẹkùn ní bẹ́ẹ̀ lù yìí. pátápátá ń bẹ kọ́ wa kó kọ́lọ́hún sàmànà yín. afẹ́wọ̀ sílẹ̀. ẹ gbérí dúró. bẹ́ẹ̀ bá lọ ta ní ìtẹ́ ẹlẹ́sìn Ọlọ́run tẹ́ dá sílẹ̀ lẹ́wọ̀n àtàwọn sì hù. òun ó hù ní. ẹ wá dúró tọ́lọ́hún ṣe fún ọmọ Nàìjíríà. àwa láwọn eléré dáadáa láwọn aṣáájú dáadáa. sèmàkàlẹ́kì náà ní kálukú náà ti dáko sẹ́gbẹ́ ọ̀dọ̀ wọn ó sì hù. ní sì ń hù ń bẹ́ẹ̀ tòun ti ń jíyan ilé yìí náà. ẹ bá rómi tẹ ẹ̀rí sẹ́sẹ́ ẹ gbàgé ẹ máa tọ́ mi sí fúnra yín. afẹ́wọ̀ Islam fatuwatuna al-yawma tadullu ala af'alil khayri. ó so pọ̀ mọ́ra wọn náà. ọ̀rọ̀ wa lónìí ó máa dá lórí àwọn ṣe rere. àáfàá tí ń wí ẹ̀yin tẹ̀ ń gbọ́ iṣẹ́ rere wo la ní lọ́wọ́ iṣẹ́ rere wo la ṣe. a sì gbọ́dọ̀ ní. a sì gbọ́dọ̀ ní. ayyamu dahr thalathatun. ìgbà tí ń bẹ nínú ayé ọjọ́ ayé mẹ́ta náà ni. yawmun madha ànánu ọjọ́ èyí tó ti lọ òun ti kọjá la ya'udu ilayk kò lè padà wá mọ́. ìgbé yes àná ni kíni àná ni alárúbá àwọn tún máa bọ̀ lónìí. nítorí bá ṣe ń bẹ̀ ń dáadáa tiẹ̀. iná ní tiẹ̀ wa yawmun anta fihi òun lò ní táwa ń bẹ̀. òní rẹ kí ló fi ṣe dáadáa o. àwa láàárọ̀ ilé ìṣú o. ilé ìṣú o àárọ̀ la wà o ilé ìṣú fi ṣe dáadáa o. la yadumu alayka gbogbo ò ti ń náwó tó ń ṣe gbogbo ẹ̀ tó ń kọwọ́ bọ̀ ní wọ́dúróòbù tó ń kówó tó tìlú èbó ń bẹ ń bẹ ti Saudi ń bẹ ń bẹ gbogbo erédì kọ́ńtìrì yẹnyẹn lówó rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bó o ti mú un ni ìjọ kan bẹ o la yadumu alayka kò lè máa lọ bẹ́ẹ̀ láyé o lè máa lò gbádùn ni lọ láyé gbogbo eré tẹ̀dá lè sá láyé ẹ̀yin tẹ̀ ń gbé tó àṣà Abul Janna gbogbo eré tẹ̀dá lè máa sá o lè ní nǹkan tó fẹ́ tán. لا تحسبن سرورا دائما أبدا
bọ́ọ̀bá rẹ̀ ní máa retí ẹkún. لا تحسبن سرورا دائما أبدا. bọ́ọ̀bá lè gòkè tó lè fò tó lè fèrí lélẹ̀ tó tún dúró máa retí ijọ́ tó nílé rẹ́sẹ̀ gbé mọ́. لا تحسبن سرورا دائما أبدا. ọ̀gá gbogbo àṣẹ ayé ọwọ́ rẹ̀ ló wà àwí bẹ́ẹ̀ máa wá retí ọjọ́ kan ẹnu ọ̀wọ́n wà ńlẹ̀ báyìí wọ́n máa faṣọ nu ìtọ́kù òǹbẹ̀ bí wọ́n ti ń wẹ̀ ọ́ lọ́wọ́ nu bá fún wọn ló ti kú. لا تحسبن سرورا دائما أبدا. bàbá tó ṣe pé gbogbo ohun tó ní lọ́wọ́ nítorí ọba ni ó ṣe ni ó máa ṣe bó orí kéèyàn kú nísìnyí tó bá jágbe mọ́yàn yóò sì kú pẹ̀lú gbogbo nǹkan tó ní lọ́wọ́ máa wá retí ijọ́ tí ò ní ṣiṣẹ́ mọ́. لا تحسبن سرورا دائما أبدا. bàbá tó ṣe pé gbogbo òtàn ní bẹ lẹ́nu ti yẹ kò sí tí wọ́n bá dálẹ̀ ó rí ìtàn kan sọ́npa rẹ̀ ọ́ pé wọ́n ló lè wí ìwọ ló lè sọ máa wá rántí ijọ́ tó ṣe pé wọ́n máa sọ tán tiẹ̀ náà ò wá ní sí ń bẹ̀ mọ́. لا تحسبن سرورا دائما أبدا. bó o ti ń ṣe yìn lónìí nì máa retí ijọ́ tí ó ṣe sí i. من سره زمن ساعته أزمان. ẹni ẹgbàá bá dùn nínú tí gbogbo ẹni ṣe yìí tán gbé sáà yóò gbé chairman senator honourable president vice president chairman deputy máa wá retí ìgbà ni bí ti ń pa ọ́ lẹ́rìn ni yóò pa ọ́ lẹ́kún bọ̀ báyìí. من سره ń pa àwọn kan lẹ́kún lọ́wọ́ báyìí. ساعته أزمان. afẹ́ wa islam ń pa àwọn kan lẹ́kún lọ́wọ́ báyìí wọ́n wá ń pè ìlà àwa náà làwa ń jẹ ìbà. wọn ò sì mọ̀ bí ó ti rí báwọn. wọn ò mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. kí n bọ̀ àwa làwa ń jẹ ìbà pẹ̀lú ẹ̀fọ́. kí la máa ń para wa. afẹ́ wa islam ìyàwó wa ń pè nánu ń sọ fún yín níjọ́ tí gbogbo ẹ̀ ń ṣe sìn mo ní tọ́jú àwọn kìnní. níjọ́ tẹ̀ ń kó owó bẹ́ẹ̀ ti tẹ̀ ń kó lóríṣiríṣi. tẹ̀ ń rọ. ọ̀rọ̀ ẹnìkan kan ọ̀tá lẹ́nu yín jọ náà bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́. ẹ ní gbọ́njọ́ náà ẹ̀kọ́ ẹ̀yin lẹ ní ọpọlọ yín tẹ̀ fi ń kó owó ẹ̀yin lẹ lọpọlọ yín tẹ̀ àwọn tátí tẹ̀ fi ń kó owó jẹ ẹ̀yin lẹ ní. ẹnìkan kan ọmọ ọ̀rọ̀ sọ mọ́ nígbà náà. njọ́ náà tẹ́ ń lò lọ́wọ́ ni ẹnìkan kan ọmọ ọ̀rọ̀ sọ. فكن على الدهر معوانا لذي أمل. ẹ jẹ́ awẹ́yìn wò wáyé. àfi ká wẹ̀yìn wò. kálukú máa wẹ̀yìn wò. gbogbo bí ẹ bá wà ẹ máa wẹ̀yìn wò. kọ́dà bí tálíkà ní ọdún òní nǹkan kan mọ̀ bó ti máa ṣe láàrin àwọn èèyàn. gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ máa wẹ̀yìn wò ẹ wẹ̀yìn àwọn tó ti lọ nù yín ilé wọn wú kókó ní àwọn ọmọ wọn ò yá sí. وكن على الدهر àbàbọ̀ ilé òun tún wá ń sán. ipa àwọn ọmọ ọ̀ka. ipa àwọn ọmọ ọ̀ka ń tẹ́ kọ́ kalẹ̀ kọ́tán. ní tí wọ́n sì ń wí ni pé ẹ kówó kalẹ̀ àwọn ọmọ òrówó lò mọ́. wọn tún rí lò ó tún há sí bí ọ há sí. oko olóko ń gbòòsè pé ẹjí kó ni oko olóko rẹ lọ kówó sí. bọ́ọ̀mọ́ bá tó àtúnwá lówó òun náà lọ́wọ́ ìjó lóko bí wọ́n ti ní. ǹjẹ́ yóò tiẹ̀ lóko bí wọ́n ti ní. táwọn èèyàn tẹ̀lé wọ́n tẹ̀lé bí tiẹ̀. táwọn èèyàn tẹ̀lé bí tiẹ̀. لا تحسبن سرورا kọ́ fọ́n kálá àárọ̀ yìí kò sí nǹkan kan. ibi orí ọfọ sí. ní bá ń gbóná ara rẹ lòmí ẹ̀ máa bomi. ẹ máa bọ̀ bomi wọn. bẹ́ẹ̀ sí pé òsì rómi ìwọ́ lọ́mọ. ساعته أزمان. bó ti rí nìyẹn. من سره زمن ساعته أزمان. kẹ́ ẹ tó máa tú ìwọ́ tó sì máa sọ pé mi wọ́n ń bá wí. láàárọ̀ yìí ìwọ́ náà là ń bá wí. bẹ́ẹ̀ ni. so gbogbo ẹkún lọ máa sọ pé èmi wọ́n fi àjí bá wí ìwọ náà ni. abẹ́ islam ẹlòmíọ́ ọmọ ọ̀ràn nínú ilé òdìnnú ọdún léyà bàbá fún gbogbo wọn ni àní fáwọn eléyìí má fún wa. gbogbo ọ̀rọ̀ ló sì mọ̀ pé èmi wọ́n ń bá ìwọ náà ní dá. ìwọ ni. ìwọ tó sì sọ pé èmi àyà àjẹbá mi wí ìwọ náà ni. ìwọ náà ni. láyé kí ni iléyà ni kí ni tẹ́ ẹ fún ebó wo wa náà lẹ́bi fún wa. gbogbo tí pa mi ìlérí nù kò ní jọ jẹun àárọ̀ mọ́ nísìnyí àni mo ń bá èmi nílò bá wí bẹ́ẹ̀. ẹ̀gbọ́n tó ń sọ ìwọ náà là ń sọ. ìwọ náà ni dá. lọ yí padà lábẹ́ abẹ́ islam láyé láyé dùn mọ́ alẹ́ ìkà ó lè máa lò lọ́gbére bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìwọ tó ń sunkún má sunkún mọ́ ọlọ́run ni ọ máa pè ó ní lẹ́kún lọ́ba hàn. yóò padà dà. ìwọ tí yà ń jẹ má bàánú jẹ púpọ̀ máa pe ọlọ́run sì máa dúpẹ́. ọlọ́run ń wò ó wò ni. ń wò ó ni. ń wò ó wò ni. ìwọ tó orí kan ṣe kan má bàánú jẹ́ ń wò ó ni. ń wò ó ni. ìwọ náà máa dúpẹ́. àwọn ènìyàn ọlọ́run bọ́mọ wọn lọ́ba kú ni wọ́n máa gbọ́ alihamudulilayi.
ẹ wà àwọn ẹni Ọlọ́run ẹ wo ìmánì ọlọ́kọ̀ alhamdulillah ẹnìkan ti kú ẹ̀rí ọmọ rẹ̀ kékeré kú ọwọ́ agbé ó fi rí ẹ̀ lé èjìká báyìí ẹ wá gbọ́n tí bàbá ń wí bàbá náà ń bẹ wájú Ọlọ́run ní sọ́dọ̀ mọ́sàkẹ́ ọwọ́ ni wọ́n fọwọ́ gbá ń dì ó fún ọmọ ní o alhamdulillah mọ́ ní dáàdi Suleiman èyí ṣe tẹ̀ ń pè alhamdulillah ọlẹ́làjì tí n bá tọ́jú ẹ̀ dàgbà tọ́wọ́ aya wèrè tá à ń fún un lásọ tí n bọ́ aṣọ ọ̀lẹ̀ ń ta wa tó jòkó ń hòhò ọmọlúwàbí kí ló ń wò sí so wọn wà á dúnbó ẹ ń gbọ́ Ọlọ́run sì ni bó ti fún mi ó sì gbà á tó àwọn kan ní bẹ́ẹ̀lẹ̀ yìí gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ bàlújẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run sábà bùn yín sùúrù. gbogbo ẹni tó ti pé ń wo ti ń dùn lára ọmọ gbogbo ẹni tó ti pé ń wo ti ń dùn lára ọkọ gbogbo ẹni tó ti pé ń wo ti ń dùn lára ìyàwó lára ẹbí Ọlọ́run wọn ka ọgbẹ kó yọ sọ dídùn. ẹni tí inú rẹ̀ sì ń dùn ọlọ́mọdé inú rẹ̀ ó bàjẹ́. àmín afẹ́ wàsílám ẹlẹ́ẹ̀kẹta nù gbà wáyé ọmọ mustaqbal al-mustaqbal gay ọjọ́ kẹta òun ni future tá a mọ tá a lọ bá òun ló ní ọjọ́ iwájú gbogbo wa Ọlọ́run ló ní. aláǹtàfi wa ṣe jẹ́nu. ẹlòmíín bẹ́ẹ̀ ń pò lónìí ní ìsìnkú ọmọ kó ń wò di bẹ́ẹ̀ lónìí. àsìmọ́tò kan gbogbo ẹni tí ń gbọ́ wa ń lé nísìn gbogbo ẹni tí ń gbọ́ wa níbikíbi Ọlọ́run jọ dáa fún yín tẹ́ ń gbé tó Àbújá ní Diamond 7 FM ẹni wí àtẹ́ lè wà Ọlọ́run dákun má pa bàbá fi olú Ọlọ́run má jẹ́ bàbá fi olú lo ìbànújẹ́ pẹ̀lú ààyè tó fún wa ní ìpè ẹ máa sọ̀rọ̀ Ọlọ́run ọba yín ẹ wo nǹkan ẹ wo àwọn tó gbẹ́sìn wọn yé Ọlọ́run kan náà lájọ ń pè ẹ máa wá sọ̀rọ̀ Islam ni láìsàn kọ́bọ̀ wa ń gbọ́ wa tẹ́ ń gbádùn rẹ̀ bàbá tó jẹ́ ẹ máa gbọ́ wa. bàbá tó jẹ́ ẹ máa gbọ́ wa ni bàbá fi olú. Ọlọ́run ṣàánú ẹ̀yin náà. Ọlọ́run kó ṣàánú ẹ̀ kó ṣàánú àwa náà. sàdékun àánú rẹ̀ lẹ́yìn. afẹ́ ìwàsílám ẹ̀kẹta nú ọjọ́ ayé òun náà ni al-mustaqbal. èyí tí ń bọ̀ tá a máa. nìkan kan mọ́. la tadri ma haluhu bó o ní o ti rí fún ọ ọmọ wala ta'rif ahlahu. bẹ́ẹ̀ni. bó o lòun náà tún ṣẹlẹ̀ ọkọ̀ yẹ ọ àmọ́ fa'budillah máa sin Ọlọ́run ǹjẹ́ òun kírun ǹjẹ́ òun ṣètò Ọlọ́run ṣé àlàhàlà ni òun tiẹ̀ ní àbíbò. ẹlòmíì lòun lọ mọ́sálásí ni ẹlòmíì ń kírun àfà ẹlòmíì wá jẹ àyílà àlásàrì mọ́gíríbì ìsáyì tàná ọwọ́ adé mọ́sálásí tí a fẹ́ kásùbà ìwọ̀n ń da gbogbo ẹ̀ lẹ́lọ́mù Allahu Akbar. àwa tá à ń ké wájú àá sì tún gbọ́ Allahu Akbar tiẹ̀ lẹ́yìn kí irun wo la ń kí tọ̀ bàbá tún kí jàmá àti ń sàn òun ni kí lẹ̀ ń ṣe tó bá òun tó fi jẹ irun bíi márùn. àti ń wádìí níta jẹta àmọ́ ẹ já wádìí ẹ̀sìn wa. bó ti ń wo sáré mo fẹ́ jẹ mo fẹ́ mu mo fẹ́ lówó mo fẹ́ ṣe gbẹ sáré ẹ̀sìn tọ́ lọ́ọ̀dé bá lọ́dọ̀ Ọlọ́run. ẹni tó lọ bá ní ọmọ sí ń bẹ kọ́lọ́wọ́n fi yókù kún fún ọ. ọgbà fún kò sẹ́ni ọmọ kí. àṣàlàṣà bọ̀dá mi Sunday Adélọ́dún Ọlọ́run jẹ́ àrí pẹ́ wọ́n ní àwọn ẹjọ́ Monday kí ni wọ́n jọ gbé wọn kì í ṣe túláàsì àwọn ẹjọ́ kìíní bọ̀dá mi ní ó ṣe túláàsì kò ṣe túláàsì Sunday Adélọ́dún nù wọ́n ní àní ká máa gbà á gbogbo èyí tó bá lọ dáa táwọn afá bá lọ dáa bàbá lágbára ẹ̀ ká máa ṣe ó ní tọ́ bàbá wá déwájú Ọlọ́run èyí tí ọba wù ń bẹ́ yóò sì yọ akóṣẹ́gbẹ́ kan kọ̀sá ní ìlú wá pàṣẹ gbà. ẹ wo Sunday Adélọ́dún ìwọ ni pé kíní kan ní. gbọ́ wà fà tọ́ ọmọ pé ogbe eléyìí ọ̀dẹ eléyìí ọ̀dà bídíà ní kálukú lè jẹ́ wọn mọ sí tí wọ́n bá sì sìn. bàbá dọ̀hún ọ̀fẹ́ àwẹ̀ ẹjọ́ Monday àyọkú bó sì lóhùn fẹ́ àmáàkì ẹ̀ ọ parí àfàwẹ̀ wàsílám máa sin lọ́hùn wahsin ilan nas máa wá sí dáadáa sáwọn èèyàn o talqallaha bil khairi wọn náà wá parí Ọlọ́run pẹ̀lú orí. gbọ́dọ̀ náà ibi ká ṣe dáadáa sáwọn èèyàn ń ta nídìí nísìnyí wọ́n tó ọba ní dáadáa lọ́wọ́ kó ti wò lè mọ sefẹ́lòmíì náà oúnjẹ ló kó kalẹ̀ ẹ̀wà àwọn kòkòrò wá rìn wá sí ti rú ẹ̀wà wọn ló dùn lóde àwọn kòkòrò wá rìn wá sí ti rú. àwọn ṣe fàájì wá lásìkò ebi yìí. kọ́dà lásìkò tá a wà fáwọn èèyàn lẹ́wà. ẹni tẹ́ ẹjọ́ tó dúró ti ra yín ṣọ́ọ̀bù ni ìwọ náà mọ̀ pé ń wà ní kọ̀tà bí wọ́n ọ̀tà kò sí ẹ̀ka lára rẹ̀ torúkọ òní bámú ṣàánú òun náà kò sí kankan mísìlá dákun kò ní sépèlé ọ. Qala Allahu tabaraka wa ta'ala Ọlọ́run ọba wọn sọ báyìí gbọ̀ngbọ̀n Ọlọ́run náà àti gíga rẹ̀ tí ò sí tó ga tó mọ́ ọba buhaya ó ní ya Musa ìwọ Musa inna min ibadi dájúdájú ń bẹ nínú àwọn ẹrú mi o man adakhalahum jannati tó ti pé bí ní fi wọn wọ àlìjánnà báyìí wa akhyarahum fiha bayna qusuriha tí wọ́n sì sà wọ́n lẹ́sà láàrin àwọn pẹ̀tẹ́ẹ̀sì àlìjánnà pé eléyìí ni kẹ́ ẹ wọ̀ ó ní bẹ nínú wọn bẹ́ẹ̀
wá fi mẹ́rin hà àtàwọn èso bẹ̀ ẹ̀jẹ̀ yìí. kì í ṣe irú ìbẹ́pẹ sí wa yìí. ìbẹ́pẹ ni tí wọ́n gbé mu àwọn ìbẹ́pẹ àwọn ápù tí wọ́n kùn lọ́dà. àwọn èyí tí wọ́n ń wí yìí ojú kan òrírí o. ojú kan òrírí. ìjọ tá a bá fojú kan ọmọ mọ̀ pé ò tí ì rí ápù. ọmọ pé ò rí ápù rí. èrí ìbẹ́pẹ o. tá a bá dá Àlùjánnà tí wọn náà bá ń wo èso pé èso rè. gbogbo ẹ̀yin tẹ ẹ tí lọ Mọ́kà ọlọmọsà jẹ lọ àwa náà tá a ti lọ Ọlọ́run ṣe bí a tún lọ sí. abẹ́ ọ̀sán tẹ ẹ bá já sí bí wọ́n ti ń ta èso ní Mọ́kà ẹ kọ́kọ́ yanu báyìí pé ṣé wọ́n sì ń jẹ yìí náà. àwọn sòókọ́ bí okùn ni wọ́n fò sòókọ́. wọ́n sì ń jẹ yìí náà. okùn tútù sí. wọ́n sì máa dé lọ́dọ̀ yín ní sẹ́ àwọn Lárúbáwá tó ti kó oúnjẹ tí wọ́n sì ń rà wọ́n sì ń kó ọmọ òkè ìní wọn kó bá mú yìí oúnjẹ tí wọ́n nù láwọn èso tí àṣà àtúrí kankan ọ̀dà Àlùjánnà. ibi ẹ̀yà sí òní owó oṣù tiwọn níwọ̀n náà wọ́n múra jẹ́ ń bẹ́. abẹ́ ọ̀sán. tó ti kókù mí dé kòtòkòtán. abẹ́ ọ̀sán. ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn. ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. bàbá kẹ́ni máa yọ bíjìwì náà. ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká má ṣẹ̀sìn. ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. toró ti palẹ́sẹ̀ kalẹ̀ fẹ́ni ọba ṣẹ̀sìn. bàbá kú tán ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. bàbá kú tán nítorí ká máa ṣẹ̀sìn tàbí ń ṣẹ̀sìn láàmú. ẹ̀jẹ̀ àṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. bàbá kú tán bí bàbá wọn ti dá wákàtí. gbogbo ẹni tí wọ́n ń tọrọ lọ́wọ́ rẹ̀ tí ò fún yẹn lónìí tó bá fi tọ́ lọ́wọ́ ọba kún ọ padà tọrọ lọ́wọ́ òsì rẹ ni fún ọ. ọ àṣẹ̀sìn. àhàsìn ìlànà máa ṣe dáadáa. tasta'bid qulubahum. fatọ́lá máa sta'badal insana ihsan. bàbá alájà gba fẹ́ràn orin. ọlọ́ba kẹ́ ọba alájà gbà. àwọn akéwì wọn máa ń júwèé bá alájà gbà ti rí ni. bàbá ni ahsin ilan nasi tasta'bid qulubahum. bàjẹ́ náà sì bá wí tán bàbá wa tẹ̀lé wọn ni. Àgbáòyè bàbá onínú funfun alátọ̀ funfun bàbá tẹ́nìkan ò rí pé ó ṣe báyìí ó ṣe kinní kan. wọ́n ní àmì làsọ́ọ̀lẹ̀ àwọn gbogbo wa wọ́n lé kí n bí sí ná. ẹnu wọn lẹ́tì gbọ́. abẹ́yàsá gbogbo kálukú wọ́n lé kí n bí sí ná. wọ́n sàn kẹfín ni. wọ́n sàn kẹfín ni. etí mọ kíyàwó náà púpọ̀. etí mọ kíyàwó púpọ̀ wàhálà rẹ̀ pọ̀ àǹfààní wọ́n pàtẹ́sùbà lọ wọ́n tún mọ kíyà kí. yọmọ lọ yọmọ bọ. wọ́n lọ kiri mọ gidi kọkọ rẹ̀ ti kú wọn ò lè má lọ mọ́ nígbà yà ṣùgbọ́n àbọ̀ wọ́n tún wá wọ́dọ̀ rẹ̀ lọ yá kínní ọkú ọlọ́mọ fèrèjì kí ló dé. èyí tó bá tiẹ̀ tún kún wọ̀ dáa. bàbá alájà gbà wọ́n mọ̀ kàn ga àwọn àlùfáà wa ni wọ́n mọ̀ kàn ga. àti kọ́là ń bí ọ̀rọ̀ ọbú. bàbá ọlọ́rọ̀ ọbú lẹ́nu àfáà mi àní ń sì pẹ̀lú ayé lọ ọgbọ. ìwọ ṣe wọ ló ní kọ ṣe. ìwọ náà kú bímọ. olè tó bá ń. bọ́ ọ bá ti bàtọ̀ mọ́ ọlọ́mọ jẹ́ o ọlọ́run palẹ̀ mẹ́rin wọn náà. ọtí ní kábò yóò tó ń háwíyà ilé wọn wá dahoro. ìrìnjáde ní kẹ́mọ̀ wọ́n ilé wọn wá dahoro. bí àwọn anákàlí ibú àwọn anákàlí oṣù. ìwọ lánìyàn tó dá lẹ́nu. ẹlòmíì wọn rànjú mọ́yàn ní gbówá wọ́n sì rànjú kàn gbà wọ́n sì gbà wò. wọ́n sàṣì ọ́ ndé kíni. bàbá wa parí tàbí wọ́n tún wá ha owó fáwọn ọmọ kéwù. ẹ̀rí nǹkan. mọ́ni adakala ń bẹ́ẹ̀ nu wọn tí wọ́n fi wà àlìjẹ́nnà àfáwọn islam ọlọ́ni wá sì máa rí ha àtàwọn èso bẹ̀ èmi ní specialize fún wọn. wá àná hẹ́rì ha àtàwọn búdò bẹ̀ ẹ̀mú yìí. máa ṣá u èyí tá a bá ti fẹ́ ń bẹ̀ fakọ́ọ̀lẹ̀ lẹ̀hu Musa àná Musa sọ̀rọ̀ lọ́mù fi dé ó ní ọba ní Musa náà wàá sọ̀rọ̀ ó ní wọ́ọ́ lọ́mù. Man ahula ya Rabb àwọn wo lórí wọlé wọ́n fi wọ́n wà lọ pa ilé àwọn ilé ìkàsẹ̀ rẹ̀. Faqala Allahu ta'ala afẹ́ ọlọ́run wa ń dà lóhùn. Man yudkhilu surura ala al-mu'minin. Subhanallahil karim. láàfin sọ fẹ́yìn tọ́lọ̀ ń kẹ́ ẹ̀yin tẹ́ ẹ lówó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ gbé dání bí àṣà tí wọ́n ń dání sìn ẹ ṣàánú àwọn èèyàn àsìkò àánú la wà yìí irú ẹ̀jìn ni akalẹ́ kàwé yìí nísìn tó gbé ẹ máa fáwọn èèyàn ẹ̀rí kan tọ́pọ̀lọpọ̀ wọn ẹ bá gbé ọ gbé kọ́ọ̀lù nítorí ọba ní ni o fún wọn. ọba ṣe mẹ́sẹ̀gì ká àbí kí ni wọ́n ṣe voice note àbí kí ni wọ́n pè ká. torí ìwọ náà ń sẹ́ndì sọ́lọ́run ní fi ń dán olóhùn. ìwọ náà ń pe ọlọ́run ní fi ń dán olóhùn nípò tó wà ní ẹ̀pọ̀ tẹ́ ń wá pò wọn. tọ́ ọba ti gbé ti tálíkà má bó o pé ọlọ́run kò ní gbé tiẹ̀ náà. ẹ̀kọ́ tẹ́ ń wá sínétọ̀ ọ̀hún kọ́dà bó ṣe pé wọ́n já àgbà lọ́wọ́ ẹnìkan gbé fún wọn ni o sì ná wọ́n lò dáadáa. ọ̀sà ti dé bẹ́ẹ̀. ẹ̀kọ́ tẹ́ ń wá sí àmọ̀nù ni wọ́n dàbọ̀ pé wọ́n dàrú papọ̀ mọ́ náà ni wọ́n gbé fún wọn náà wá sí rere. ọmọ yẹlẹ rẹ mọ ẹnu tí ẹyẹ ọkàn tí bàbá rẹ gbé fún o tún lọ ọmọ lọ́wọ́. ẹ tún lọ ọmọ lọ́wọ́ ọlọ́fẹ́ kọ́ papọ̀ mọ́ family house ti. ẹ máa kọ́ pọ̀. ẹ máa kọ́ pọ̀. a padà sùn yín rúgúdú ẹ̀ ń bọ̀ ní tẹ́ni yìí. kìí ṣe ibi tí wọ́n gbé lọ kẹrin.
gbogbo wa rẹ́ǹtì ilé ni tẹ́nàntì tí ń bínú kẹ́wé nítorí pé gba wa rẹ́ǹtì ilé lọ́wọ́ yín má bínú tẹ́nàntì bàbá tó kọ́lé tó ń gbé mu tẹ́nàntì lòun náà mọ̀ yìí. Ọlọ́run gan ni bàbá tó nílé. Ọlọ́run ni bàbá tó nílé bàbá wa kan ní jẹ́mọ̀ aládùúgbò wa aládùúgbò bí ọlọ́mọsà bá ń kẹ́ bàbá tó nílé. kọ́dọ̀ ọmọ bàbá náà jẹ́ bí ọmọ alájàgbà náà jẹ́ bí bàbá tó nílé. bẹ́ẹ̀ni tó nílé mi see never. Ọlọ́run ṣe dáadáa fún yín wáyé. àfáàyè wà dáhùn sẹ́ẹ̀tì wá gbọ́ Ọlọ́run ni àwọn tí wọ́n sì bẹ́ẹ̀ fún tí wọ́n fi wà jẹ́ náà lọ́wọ́ ara mi ẹ mọ̀ wọn òun làwọn tí máa fi ìdùnnú kó sínú ọkàn wọn. wa ala ahli baytin minal muslimina èyí ò tún nù yóò tún wá wọnú ilé kan nínú àwọn ilé àwọn mùsùlùmí èyí ṣe lókù kí ló dé ìwọ lọ léèwé ni wọ́n ti lé mi àti láti jáde wọ́n jọ lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni màmá wọn ń sẹ́ ni kí ló dé àti ìrówó san wá Facebook sì wọ́n ní sí. ẹ̀gbọ́n ni Facebook èlò wà gbogbo wọn náà. àwọn tó máa ń ṣe kísà kan bí èyí tó máa búrò kan bá lókun òjò mọ tọ̀hún orí ìlò mọ́. àwọn ti tó gbọ́n afẹ́wọ̀ islam èlò wa lówó ọ̀hún bàbá tí ó fi ìdùnnú kó sínú ilé kan wọ́n ní ẹ pè ya yín wa owó náà wọ́n sọ fẹ́ nìkan kọ́dà mọ́ jẹ́ kọ́ ọ̀rẹ́ ọmọ Ọlọ́run ló bọ̀ ọ́ láṣìírí ńgbà kọ́dà mọ́ wàá kí mi wọ́n sọ pé ẹ ṣe wọn àná Ọlọ́run ló ṣe ńgbà ẹ lọ sanwó àwọn ọmọ tí wọ́n kọ orílẹ̀ ìwé. àwọn tí ṣe bámu wọn ò fi kan dì kan ní orí. àwọn tí ṣe bámu. wọ́n kún aládàá. fakọ́ọ̀lẹ̀ làwù wọ́ ya Musa Ọlọ́run wà ní wọ Musa hal amilta ẹ̀wùn kan hal amilta li amalan kat ìjọ tiẹ̀ ṣiṣẹ́ kankan fún mi Ọlọ́run. Ọlọ́run bí Musa so tiẹ̀ ṣiṣẹ́ kankan fún mi Ọlọ́run so oníṣẹ́ kan tó tiẹ̀ ṣe. Qala ya Rabb ada Musa ni Ọlọ́run ọba mi sallaytu lak mo kírun fún ọ wa sumtu lak mo gbààwẹ̀ fún ọ wa tasaddaqtu lak mo ṣe sàárà nítorí tí nǹkan àwọn ṣe rẹ̀ wa zakartu lak ìrántí rẹ̀ ìsìn dákọ̀ rẹ̀ faqala Allahu ta'ala Ọlọ́run wa ní ìwọ Musa ṣé ogun tó ṣe fún mi tó ṣiṣẹ́ fún mi ọ̀dà as-salatu falaka burhanu ìrun tó ló kí fún mi ta ló ní àwíjàre rẹ ni nígbà bí ọ pé irun dà irun ni orí nǹkan wínú àwíjàre rẹ nu was-sawmu laka junnatun. ètò ọlọ́gbà òun náà nísìn ìdí ìsọlọ jẹ fún junnatun àwẹ̀ tó tún lọ gbà fún mi ọgbà wẹlẹ tó ọgbà sọ odi ìsọlọ jẹ fún ọ sọwọ junna was-sadaqatu laka zillun sàárà tó wá ló ṣe fún mi tó múnú tó ní tọfẹni tí ò ní tọfẹni tí ò ní tó múnjẹ lé tọfẹni tí ò ní tó má sọ tó dàbẹni tí ń hù zillun bògì ló jẹ fún ọ ìwọ Musa ọwárí wàdíkìrò laka nurun afáyà wà sílámù wàdíkìrò laka ìdákọ rẹ ìsìn ìrántí rẹ èmi máa fẹ́ tẹ̀síbà kí n tèmi ìmọ̀lẹ̀ tún lọ jẹ fún ọ torchlight rẹ nù níjọ́ tó kùn bá dé. tí ó bolẹ yóò wọn lẹ bòlá. fàáyà àmàlẹ́ amíntàlí iṣẹ́ wo lọ wá ṣe fún mi ìwọ Musa iṣẹ́ wo lọ wá ṣe fún mi ẹlẹ́mìíyàn ni ọlọ́wọ́ múnú la ilaha illallahu tí mo ti ṣe tí mo fi sínú báńkì níwájú rẹ̀ má sáré kárí bọ́n ọlọ́wọ́ múnú náà yóò fi dín tọ́ fẹ́ sí ẹwà fẹ́ àti ń purọ́ ta ni ìwọ tó ń pe Ọlọ́run ó ṣe kíni kan. ìjọba yẹn lójú wọ. má ṣe gàrú bí tó o bá sì má bàjẹ́. má ṣe gàrú bí ọba ṣe má gà kan púpọ̀. adídàdà ìlú ọ̀gá ìrántí tí mo ti ké ní sin ti lọ bí 78 ọ̀wù ìkékùké lókè. ẹ kú sẹ́ bàbá bí ẹ ti fọwọ́ lọ lójú. bí ẹ fọwọ́ lọ ọ́ ní jẹ́ ẹ̀kọ́. ẹ̀rí ké dáadáa. aláwọn bàbá tó bí wa láàrin ọgbọ̀n sẹ́jú ni wọ́n fi kí odidi alukurani irọ́ lọ ń pa àwọn bàbá yóò lè kí alukurani láàrin ọgbọ̀n sẹ́jú. sọ̀rọ̀ ẹni tí wọ́n ń wo wòkúwò kúbò ní ṣe yìí bóyá tiẹ̀ lọ́lọ́run wò. ẹ bàbí kí ni ẹni tí ṣe wá bí ma anfaqu mini amuwali bóyá tiẹ̀ lọ́lọ́run fẹ́ mu. àwọn dọ́bù la dá. àmín ìjẹ́ ní bismillahir rahmanir rahim kàmáyàrá ní biyadihil mulku wa ala kulli shay'in qadir. ó wulẹ̀ kásán ọrùn yóò wulẹ̀ já bóyá lọ́wọ́ owó tiwa àfikọ́ pa tiwa pọ̀ mọ́tàwọn ẹni. bó ṣe dùn náà pé ọ̀dà wa amálàníyàn tó dá pẹ̀lú bó ti dùn ún ni. àbáyé wàsílám Ọlọ́run wa ni iṣẹ́ òrò wa ló ṣe fún mi gbogbo ẹ̀mọ́ kàálẹ̀ fún wa. àwọn sẹ́ẹ̀rẹ́ náà sẹ́jì rẹ̀ nù. faqala rasulullahi sallallahu alaihi wasallam anabi wa dé baba Fatima dé sallallahu alaihi wasallam. àgbààfà ọkọ Khadija elórí àwọn àfà èèyàn gidi nú èèyàn. wà ní mọ́kòdó rẹ̀ ń tọ́kọ́ gbogbo ayé ń kéwù. wọ́n bá fẹ́ rí dólẹ̀ ní òun ló nífẹ̀ẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ òun náà sallallahu alaihi wasallam. man asbaha minkum liyawma sa'iman. tó àlẹ́ bí bẹ̀rẹ̀
ẹ̀yin sàábé mi ta nínú yín lónìí tó ṣe pé tó jí lónìí yìí. ọ̀sálámà tán lọ́kọjú sí wọn. ìsìn gbààwẹ̀. ọ̀sálámà tán lọ́ akọjú sí wọn. tọ́láwẹ̀ kọ́lá Abubakar ana Abubakar ní èmi. bàbá Aisha. bẹ́ẹ̀ni rọ̀dí Allah ta'ala ó ní èmi. thumma qala Ànábì tún dáhùn faman tabi'a minkum al-yawma janazatan. ta nínú yín ó tún bẹ̀rẹ̀ ẹlẹ́kejì nù. bóyá ọgbọ́n tí wọ́n sunkún bí kan ọwọ́ sáré lọ bẹ̀ ọba àwọn lọ́bi jànáza ó ṣe gbogbo ẹ̀. kọ́lá Abubakar ana. mo ti tún ṣe láàárọ̀. Abubakar ní mo ti ṣe yíwùn náà láàárọ̀ yìí. ẹ jẹ́ máa ṣalápá ń tètè. ní a bá sa àwọn ọmọ ilé jọ pé ta nínú yín lónìí tó ti lọ ìsọ̀ ògógóró lásùgbàgbà kásùgbà kan lọ́rọ̀ lọ́mọ yẹn tí ó nà ó. wọ́n ti dìdàkú dáńdì kí ni tẹ́ ń gùn. ti lọ mú ọ̀pọ̀ wọn. Ọlọ́run yọ lẹ́nu yín o. yọ gbà yín lẹ́nu. kò ní kí bẹ́ẹ̀ Abubakar ni Sayyidina Abubakar ni èmi ni. thumma qala faman at'ama minkum al-yawma miskinan. ẹ wọlé kẹta ta nínú yín lónìí tó ṣe pé lónìí tó jí ó ti wọlé kejì ó fún wọn lóúnjẹ ó fún wọn gààrí ó fún wọn níṣu ó fún wọn lẹ́wà ó fún wọn ta nínú yín. qala Abubakar ana. ó tún lóhun náà ni. Abubakar ni mo ti ṣe yíwùn náà lónìí. ẹnìkan kò sí bẹ̀ lánàá. thumma qala Ànábì nù o Ànábì tún wá bẹ̀rẹ̀ faman aada minkum al-yawma maridan. ta nínú yín lónìí tó ti lọ ọ̀dọ̀ aláàárẹ̀ tó lọ yẹ̀ wò lékejì pé ẹ ṣe a máa rí tẹ̀ máa kọjá nígbà tá ìdí náà mo ní kí n wá wò yín. ta nínú yín. qala Abubakar ana. Ọlọ́run ti tún ṣe. Ọlọ́run ti tún ṣe yíwùn náà. ò ṣe pé sọ pé òwe fẹ́ kí ẹni ọ̀rẹ́. àní wọn ní bẹ́ẹ̀ bá lọ bẹ̀ wò àárẹ̀ ń lè ràn yẹn o. a wò ṣe sùúrù ẹ máa lọ yẹ wọn o. ọmọ tó lè ṣèwọ náà lọ́la. ìmáàmù ìjàmọ́ rẹ tó rí mọ́ ó pa àwọn jàmọ́ bíi mẹ́ta lágbájá ẹja lọ wo lágbájá. ẹ dákun ṣe bẹ́ẹ̀. tẹ ẹ bá sì ní tọ́jú pátá láti kọ́ lọ́hùn ní ẹ fóun náà. ẹ dákun ẹ máa ṣe bẹ́ẹ̀ afẹ́ ìwàsílám. bó láti ìbéèrè tá a béèrè lónìí. ìbéèrè gbogbo tẹ wí náà béèrè kú bẹ ẹni ọba gbọ́ náà ni ó gbà. ẹni ọba gbọ́ ni ó gbà. ẹni ọba ti gbọ́ gbà kó lé tó bá wọn. torí ẹni tí a bá gbé wa wọlé ẹ kú ti mọ nọ́mbà wa a máa retí ẹni tí ọba pè wọlé àwọn tẹ̀ ti dé wọn ti sálámà o ẹlòmíì lè pe àmọ́ nọ́mbà ní 091 ẹ sálámà kanlẹ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. níbo lẹ ti ń pè kí lórúkọ rẹ. Alimat Adelodun Agbari. Alimat Adelodun láti Sawmill. Ètí ń jẹ́ náà ló wí wọn. Àwa lọ́kàn bá wọn. Ṣé ẹ gbọ́ béèrè yìí látàárọ̀ tẹ́lẹ̀? Ẹ gbọ́ gbogbo àwọn tí wà síta ṣe yìí. Tọ́ nínú àwọn ọjọ́ tí wọ́n dákọ pé ń bẹ ń wájú wa tí wọ́n kà fún wa wọ́n dákọ àwọn ọjọ́ mẹ́ta kan. Ṣé ẹ rántí? Àwọn kẹ̀kàn yìí ẹja wí mi dá. Inú Abubakar wọ́n béèrè Ànábì béèrè kan lẹ́ẹ̀kan. Ẹsọ ẹyọ kan nù béèrè tá Ànábì béèrè lọ́wọ́ Abubakar tó yẹ kó Abubakar náà ní ń dáhùn ẹsọ ẹyọ kan. Alájà Àlímà àpàdé dáadáa afa ìwà Islam gbogbo ẹni Ọlọ́run bá kẹ́kọ̀ọ́ sànú àwọn tí Ọlọ́run ọ̀kẹ́. kí ló kọ yín ohun bọ́lẹ̀ tí ń pè. Malam Yunus owó ń wá mi láti pàkátà ṣé tówó ń wá mi bàbá wa kan náà ni ó ti yé mi ó yé mi. Ọlọ́run pẹ̀lú ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ wa bọ̀ látàárọ̀. Ànábì Musa aleyhi salatu wa salam ó lóun sin Ọlọ́run ó wá lóun kírun kí lọ́lọ́run wí fún pààrùn tó kí. máa bọ̀ wá ní Diamond 8.7 wá gba ráìsì 10 kg ó sì gba 1000 lọ́tọ̀ Abdulrasheed trader dealer ó ní kó fi wọ mọ́tò àmọ́ aago 5 ni ọ wá o aago 5 ni ọ wá o. àbá ẹ tẹ̀lé wa gan. àwọn tó gbọ́n tá a wí nù ni afẹ́ ìwà Islam ẹni Ọlọ́run palẹ́ rìn kọ́gbẹ́ ń tí ń sunkún kọ́dà kó bùn nú ẹ̀rín tọ́lọ́run pa kó dùn nù. ẹ máa sálámà kanlẹ̀. Wa alaikum salaam wa barakatuh. kí ló kọ yín.
Sheikh Lukman láti Alágbàdo ẹ gbọ́ ètò yìí dáadáa. láti gbà tá ti bẹ̀rẹ̀. ẹ wá gbọ́ parí ẹ gbọ́ gbà tí ń parí lọ kó tó di pa tọ̀ inú béèrè tá nẹ́bí ń béèrè nínú mọ́sálásí tí ń béèrè tá Bákìrì wá ń dáhùn ẹ dákọ̀ ẹyọ kan nù béèrè tá nẹ́bí béèrè tó yẹ wá Bákìrì náà lọ dáhùn ẹ̀. ó ti tó méjì náà tó. ó tó máa bọ̀ ní Diamond 8.7 tọ́ba dàgbò márùn-ún rọ̀lẹ́ wá gba ráìsì 10 kg pẹ̀lú 1000 látọ̀dọ̀ Abdulrasheed Tridala tó fi wọ mọ́tò. ara ọkùnrin ti yá ara rẹ ti yá 10 kg yìí ti mú ara yá arúgbó fọlọ́n afáyẹ̀wò Islam torí ìṣẹ́jú wọ ọ̀pọ̀ mọ́ gbogbo àwọn tí mo gbọ́ ètò yìí pátá ọlọ́mọ́sà bá wa dúpẹ́ fún wọn kọ́dẹ̀ ní tí ń gbọ́ pẹ̀lú etí nǹkan mí náà ọlọ́mọ́ bá wa dúpẹ́ fún wọn ṣé ẹni tó yín mọ yín lójú èrò yẹn ní owó bí ẹ wà. ẹlòmíín bẹ yóò ní ẹ sí ká tún gbọ́ ní wóróworó tí wọ́n tún wí ọlọ́wọ́n bá wa sí. ìbáwọn kan ni wọ́n gbọ́ kí wọ́n bẹ̀rẹ̀ wọn pa. bẹ́ẹ̀ ni bá a ti wá lọ ayé náà nù kí ni tiwa alẹ́ mi ń sọ pé tọ́lọ́hún sí ọ̀dà lẹ́nu ẹ̀ ọlọ́run ò sí dá káwa pa wà. dákun wọ́n tó bá wí tó máa wí sí àlá kọ́nàjọ́ máa dáa fún wa. àbí kí ni sọmọ pé wọ́n ló nímọ̀ jù kọ́sẹ́ ni ó nímọ̀ tó ọ láyé má máa bá ń so. ẹ wá rògbò ọlọ́run bí wo tẹ kà láàárọ̀ yìí ẹ̀wọ̀ àyà tá a máa fi wọlé o. bẹ́ẹ̀ni. ọlọ́run yá ayọ̀ alladhina amanu taqullaha. walitanzur nafsun ma qaddamat lighadin wattaqullah. ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run. ẹ̀ẹ̀mejì ni ìbẹ̀rù ọlọ́run wà wáyé nù àyà. ẹbẹ̀rù mi o torí mo sì ní ẹbẹ̀rù walitanzur nafsun ma qaddamat lighadin kẹ́ ẹ máa wo tẹ́ ẹ lọ dé bá lọ́dọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni. ìwọ tẹ́ ẹ fi síwájú ara ń tá fi gbogbo tẹ̀ ká ni tíyẹn bá tẹ̀lé yóò dé bá ń tọ́ da lọ́dọ̀ ọlọ́run. pẹ̀lú àṣẹ ọlọ́run. ọgbà àwẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀sánù àwọn èèyàn. bẹ́ẹ̀ni. àánú òun ló wá tiẹ̀ sí ní torí ìrún tá à ń kí ara ń tẹ́ tó fi ṣe tí ó fi rọrùn bàbá gbàwẹ̀ tán wà ní ẹ̀yọ jáká. ẹ̀yọ jáká wàláhì. ẹ̀rú jù tu ẹ̀ tẹ́lẹ̀ nù ẹ̀yọ jáká bẹ́ẹ̀ bá wá yọ jáká rẹ̀ tínú ẹnìkan dùn lára yín ẹnu bó ti rí orí gbà mọ́ máa sì gbà fún ọ. máa sì gbà fún ẹ̀mí ọlọ́run. mo fi sàárà alẹ́ ẹni bá ní lọ́wọ́ ẹni bá ní ẹsẹ̀ sàárà ìwọ náà mú bẹ́ẹ̀. ẹ ṣàánú àwọn èèyàn ẹ dákun. ọ̀tọ̀ rẹ àdúrà wa kún gorodo mọ̀ ọ́ sàn sí kàkàkà àdúrà sàárà rẹ ọ̀wá tó nǹkan. torí àwọn ọmọ mi ni fi ń ṣiṣẹ́. torí àwọn ọmọ mi ni fi ń ṣiṣẹ́. àwò àwọn ọmọ tó dà lé. ẹnbẹ́nu àwọn tó ti kọjá wọn ò jádùá àwọn ó tó ìtọrẹ wọn ìtọrẹ lójú àdúrà wọn lọ. bẹ́ẹ̀ni ìtọrẹ ju àdúrà tó ń ṣe lọ. ìtọrẹ ju àdúrà lọ bá ti ṣe Rabbana atina fid dunya. ó dìde lẹ́nu ni àmọ́ yóò wá ṣe sàrà. yóò wá di ọmọ alọ hàn kan fáwọn yóò máa lọ hàn kan fáwọn yẹn. ó ti gbẹnu àwọn kan nù èyàn máa ṣe é fún mi wọ́n sì ṣe. eléyìí wàá múra yá Sataru yá Sataru yá Sataru yá Sataru yá Sataru gbogbo ẹ̀yìn ń ro yóò tún jókòó yóò tún náà sẹ yá Sataru yá Sataru. wọ́n sì ń fíláṣì rẹ wọ́n ń pè ọ́ ó sì mọ tí ń pè ọ́ sí. ó sì mọ ó sì ń kájú. ó sì ní ó sì ní níwọ̀n tó fi ó ní fún wọn kanlẹ̀ kí wọ́n sálẹ̀ ẹ̀yẹ́ ṣe. òní kẹ́yìn ó pè ọ́ láago 5 rọ̀lẹ́ ó sì pè ọ́ ọ wá jókòó ti fóònù rẹ̀ ńgbà aago 5 lù kẹ́rẹ́ ọ wá pè ọ́ òun sọ aago ni. wọ́n ti pa fóònù. ó pèpè your number you are calling is not available. ọ̀dọ̀ omi wa ń bẹ dá bó òun ó rí ìpè ọ wọlé ẹ ti ẹjọ kọjá díẹ̀ ìwọ náà ló ní ẹ ń wá aago ni ìwọ náà ló ní aago mẹ́rin. Ọlọ́run o dákun abiyọ ni abiyọ Ọlọ́run gbogbo tí ó mú ọmọ lọ kan lẹ̀kùn lékejì wọn jọ ṣẹlẹ̀ sí wa Ọlọ́run gbogbo etí tí ń gbọ́ wa láàárọ̀ yìí pátá àtẹnu tó ti pé yìí máa gbọ́ ọkọ wàhálà yìí gbọ́ lónìí gbogbo àdúrà tí a ṣe yọ sẹmọ kálukú wa láàánú. inú ilé kọ̀ọ̀kan ààyè kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan inú bí yóò tẹ lè wà ọ́fíìsì ibi iṣẹ́ gbogbo bí yóò tẹ lè wà tẹ ti gbẹtọ yìí láàárọ̀ yìí lágbára Ọlọ́run tẹ n bá fẹ́ Ọlọ́run sì fún ìkí àdọ́là tó gbé o. àforíjì lọ́kọ́. kọlọ́bà Abdulrasheed mi oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkí àdọ́là tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀. ìkí àdọ́là tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ́bà Abdulrasheed mi oníwàsí àgbáyé àfá wa dáadáa. Salatu Rabbi wa salamu. Salatu Rabbi wa salamuhu. Ala abina alaji agba. Olúwa salatu Rabbi wa salamu. Mufti Diya. Salatu Rabbi ya fi bàbá wa alaji agba. Àtàwọn tó bí wọn àtàfà wọn. Àtàwọn ọmọ kéwọn wọn tó ti lọ àtàwọn ọmọ wọn gan. wọn mọ́jọ dahoro Ọlọ́run. Afẹ́ wa Islam. Bẹ́ẹ̀ bá wẹ̀rẹ̀ Facebook
àwa àfa làwa fọ́n kábẹ̀ báyìí eléyìí ń bú tọ̀hún ń bú tì í gbogbo ń tá a ké àtẹ̀lé ẹni kéwu tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké ẹni kéwu tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké ẹni kéwu tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké kéwu ṣètánì ní kò ní túmọ̀ mí ẹni kéwu tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.